ẹ̀yin ènìyàn mi káàkiri gbogbo àgbáyé. Mo gbàdúrà pé gbogbo ohun tí ẹ̀ ń fẹ́ tẹ̀ ń wá, gbogbo ohun tẹ̀ ń retí, Ọlọ́run ó ṣe fún yín lórúkọ Jésù. Lénìí, mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ogun inú ẹ̀jẹ̀. Ogun inú ẹ̀jẹ̀, ogun tó ta kókó ni o, ogun tó le ni. Tí ẹ bá ti gbọ́ ìtàn oríṣiríṣi àwọn èèyàn tí ogun inú ẹ̀jẹ̀ ń bá jà, ẹ wá yẹ ara yín wò pé ṣé mi ò mọ ní èrè ogun inú ẹ̀jẹ̀. Because nígbà tá a bá fẹ́ tọpinpin ogun inú ẹ̀jẹ̀, a tọpinpin ẹ̀ nípasẹ̀ Ọlọ́run, a tọpasẹ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run, a tọpasẹ̀ nípa ohùn Ọlọ́run. Ogun inú ẹ̀jẹ̀ jẹ́ ogun tó deep, tó ṣòro mọ̀ fún ènìyàn, tá a lè fara mọ̀ àfi tí ẹ̀mí bá darí, àfi tí ẹ̀mí bá sọ nínú ẹnìkan, ó lè tú àṣírí ogun inú ẹ̀jẹ̀ fún wa. Ọ̀pọ̀ èèyàn lógun inú ẹ̀jẹ̀ ti jà ní ayé o, kò ní já ọ lórúkọ Jésù. Tó bá dẹ̀ ti ń jọ, Ọlọ́run ó fòpin sí. Ogun inú ẹ̀jẹ̀ jẹ́ ogun tó burú nínú ìrìn àjò èèyàn, tó ṣòro wá tí ìbá ṣe pé Ọlọ́run bá fi agbára fún un láti wá. Tógun inú ẹ̀jẹ̀ bá ń jàyàn, gbogbo ayé ni ó kórìíra èèyàn o. Tógun inú ẹ̀jẹ̀ bá ń jẹ́ èèyàn, wọ́n máa fi kú wá ní kiri. Tógun inú ẹ̀jẹ̀ bá ń jàyàn, kò sí ní téèyàn ṣe tí ó máa ṣe o. Gbogbo ẹni tógun inú ẹ̀jẹ̀ ń jà, mo kí kú oríire lónìí. Mo dẹ̀ dúpẹ́ pé Ọlọ́run tí máa ń gba níbẹ̀ níyì yóò gbà ẹ́ lórúkọ Jésù. Ẹni tógun inú ẹ̀jẹ̀ ń bá jà kì í ṣètẹ́wọ́gbà. Ẹni tógun inú ẹ̀jẹ̀ ń bá jà, wọ́n ì rí bí èèyàn. Ẹni tógun inú ẹ̀jẹ̀ bá ń bá jà kì í ríre gbà o. Kò sí ní tó mọ̀ ṣe tí máa ń jáde. But ogun inú ẹ̀jẹ̀ àtògo, wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ ni o. Tógun inú ẹ̀jẹ̀ bá ń jàyàn, ògo ò ní sọ̀rọ̀. Agbára tí ń sọ̀rọ̀ ògo kò ní sí. Ẹ̀mí tí ń sọ̀rọ̀ ògo ò ní sí. Ǹjẹ́ ogun inú ẹ̀jẹ̀ ní bọ́jà tó rò pé àjẹ́ àtúnṣe àti mèrè ni? Ǹjẹ́ ogun ojú ẹ̀jẹ̀ ní bọ́jà tó rò pé ẹnìkan ní yọ lẹ́nu? Ogun inú ẹ̀jẹ̀. Tó bá wá Ádámù àti Éfà, tọkọtaya ni wọ́n. Ọlọ́run dẹ̀ dá wọn dáadáa. Tó bá wo Genesis orí kìíní, owó orí kejì, owó orí kẹta, ó dá wọn dáadáa. Ọlọ́run dá wọn ní àwòrán ara rẹ̀. And then ẹni tó lọ ń dá láwòrán ara rẹ̀, ó wá yà wá lẹ́nu pé ẹ̀ẹ̀kan náà lógun inú ẹ̀jẹ̀ gbá mú. Èso kíkan lọ́lọ́ jẹ́. Èso kíkan ni, ogun inú ẹ̀jẹ̀ ni. Ṣé ẹ mọ̀ pé Ádámù àti Éfà ẹni tó lọ ń kọ́ dání? Because mi ò lè ṣàìsọ̀ tán wọn fún ọ, kó o lè máa ṣírí ogun inú ẹ̀jẹ̀ àti bí ogun inú ẹ̀jẹ̀ máa ń bá àyàn dé. Wọ́n jèso kíkan o. Bí wọ́n ṣe jèso kan báyìí, Olúwa ń wá wọn káàkiri inú ọgbà. Wọ́n ń fara pamọ́. Olúwa wá ní Ádámù, Ádámù bó lọ wá? Kí ló ń ṣe ń bí ọ wà? Ó ti jèso kíkan, ó ti jẹ ogun inú ẹ̀jẹ̀. And then ogun inú ẹ̀jẹ̀ jẹ́ ogun tó burú tí wọ́n ń já ní hò. Olúwa lé Ádámù àti Éfà jáde. Ó lé wọn jáde hò. Ó kàn fi ìbàǹtẹ̀ bò wọ́n lásán. And then so mọ̀ pé ẹni tó ń gbé bí ayọ̀, tó ń gbé bí ìdùnnú, tó ń gbé bí gbéga, tó ń gbé bí àṣeyọrí, òun Ádámù àti Éfà á dá gbogbo nǹkan fún un. Bẹ́ẹ̀ lògo tiẹ̀ náà ṣe rí. Á dá ògo rẹ̀ pé. Agbára ń bẹ nínú ògo rẹ̀, ayọ̀ ń bẹ nínú ògo rẹ̀. Ṣùgbọ́n ogun inú ẹ̀jẹ̀ òjógo rẹ̀ ó sọ̀rọ̀. Kò já yé orógo rẹ̀. Kò jógo rẹ̀ kó rí mú mi. Ọlọ́run á sọ fún un pé mo dá ogi, mo dá gbogbo nǹkan fún ẹ. Ilé tí mo ní ọmọ jẹ, kí ló dé tó wá débẹ̀, kí ló dé tó jẹ́? Olóbìnrin tó fi tì mí, òun náà ló ní ń jẹ́. Ẹ má gbàgbé o pé obìnrin tí ń sọ pé ó ló fi tì yìí, ìkànnù san rẹ̀ la yọ tá a fi dá obìnrin yẹn, tá a fi mọ obìnrin yẹn. Ó tún ẹ̀kú gangan náà lóbìnrin náà. Ìgbà míì àwọn kan wá ọkọ, wọ́n ń wáyàwó, ogun inú ẹ̀jẹ̀ ni òjò rí o. Àwọn kan fẹ́ kọ́lé, wọ́n fẹ́ làlùyọ, ogun inú ẹ̀jẹ̀ ni o. Àwọn kan fẹ́ lọ ìlú èbò, àwọn kan lọ ìlú èbò, but kò ṣàṣeyọrí nínú ìrìn àjò wọn. Ogun inú ẹ̀jẹ̀ ni. Ìyẹn nìkan kọ́. Àwọn kan fẹ́ bímọ, ogun inú ẹ̀jẹ̀ òjò bímọ. Ogun inú ẹ̀jẹ̀ jẹ́ ogun tó máa ń le láre èèyàn, tí máa ń ba ògo àti àsìkè èèyàn jẹ́. Ṣé ẹ mọ̀ pé ọmọ tí Ádámù àti Éfà kọ́ bí, ṣé ẹ rántí Kéènì àti Ébẹ́lì? Ogun inú ẹ̀jẹ̀ náà ní jọ ọmọ yìí. Kéènì ó rúbọ, Ébẹ́lì rúbọ. Ìrúbọ wọn dáa. Ògo wà nínú ìrúbọ wọn, ṣùgbọ́n ìrúbọ kan dáa jù kan lọ. Ẹnìkan mú nǹkan tó tóbi, ó fi rúbọ sí Ọlọ́run. Ẹnìkan dẹ̀ mú nǹkan kékeré, ó fi rúbọ sí Ọlọ́run. Ẹni tó mú n tí ò dánú tiẹ̀, ìyẹn ni Kéènì. Olúwa sọ pé Kéènì, 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 mi ò gbà ẹbọ rẹ.
ìmídìí tó Olúwa sọ báyìí fún tán ń tá a rí ni pé ẹ̀mí bẹ́ẹ̀ ní wá kiri ogun inú ẹ̀jẹ̀ tó bá ní ọmọ ìyá táà ní wọ́n skátà ogun inú ẹ̀jẹ̀ ni o ẹ̀gbọ́n gbógun tàbúrò àbúrò gbógun tẹ̀gbọ́n ogun inú ẹ̀jẹ̀ ni o tó bá ní ẹni tó ń bẹ ṣiṣẹ́ tó yẹ pé bó ṣe ṣubú ní wá ogun inú ẹ̀jẹ̀ ni o and then Ọlọ́run á sọ fún Kéènì pé kí ló tójú ẹ fàrò ó ṣe ń tó dáa ń tí ò dáa ló fún èmi Ọlọ́run ebe dẹ̀ fún mi ní tó dáa mo dẹ̀ ti tẹ́wọ́ gba Bíbélì tí Kéènì mi ò tẹ́wọ́ gbà kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn ohun tá a rí ni pé Kéènì ó tẹ Ébẹ́lì lọ ó dẹ̀ pé Ébẹ́lì ogun inú ẹ̀jẹ̀ gbogbo ogun tó fẹ́ pa ọmọ rẹ tó fẹ́ pa ògo rẹ tó fẹ́ pa eré ayé rẹ lónìí ogun yóò gbiná sọ lórúkọ Jésù ogun tó ń fìtínà rẹ tí ń sọ pé òun ò ní gbà kó dìde láyé tó lóun ò ní gbà kó bá lànà pàdé ogun yóò parí lógun lórúkọ Jésù ogun inú ẹ̀jẹ̀ ogun alájọbí ogun alájọ ṣiṣẹ́ papọ̀ ogun alájọ fẹ́rẹ̀ ẹni ogun inú ẹ̀jẹ̀ ṣé o mọ̀ pé Ébẹ́lì ó wà ẹni tó lọ ń fẹ́ ni Kéènì náà lọ ń fẹ́ ṣùgbọ́n kò dúró dàsìkò rẹ̀ Kéènì ń bínú Ọlọ́run ló yẹ kó lọ bá sọ̀rọ̀ pé Olúwa bó lọ̀rọ̀ ayé mi ṣe rí báyìí ní tó ń ṣe ni pé ó ń bínú ìbínú yẹn wá le débi pé ó di ìkórira àwọn tó ń kórira rẹ̀ ogun inú ẹ̀jẹ̀ ni o wọn á kàn kórira láì nídìí and then ìbínú ìlú wa bínú ó wá lọ pa arákùnrin rẹ̀ Ọlọ́run wá sọ fún Kéènì pé ó mọ rìn kiri ni o ègún tẹ̀lé nítorí pé ó ta ẹ̀jẹ̀ sílẹ̀ nígbà míì àwọn kan ègún lọ sọ ogun inú ẹ̀jẹ̀ sáyé wọn ègún ẹnìkan ègún ọkùnrin kan ègún obìnrin kan ègún bàbá ègún ìyá nígbà tí wọ́n bá fìyàn gégùn tán ni yóò mọ rìn kiri ẹ wá mọ iye àwọn tó ń rìn kiri láyé tí wọn ò rí tiẹ̀ ṣe ṣùgbọ́n ọ jáde nínú àwọn tó ń rìn kiri lórúkọ Jésù àwọn kan rìn kiri wọ́n ń wọ́kọ̀ wọn ò rí wọ́n ń wáṣẹ́ wọn ò rí wọ́n ń wá bùkún wọn ò rí wọ́n ń wá gbéga wọn ò rí wọ́n ń wá àṣeyọrí wọn ò rí ń ta sáàrí ni pé ogun inú ẹ̀jẹ̀ ń bá wọn jà ogun alárùká ogun inú ẹ̀jẹ̀ ni ogun afarapamọ́ gbọ́tẹni ẹnu ẹni ogun inú ẹ̀jẹ̀ ni o a ṣe bí ọ̀rẹ́ sí ọ á dẹ̀ gbọ́rọ̀ ẹnu ẹ tó bá ti gbọ́ tán á dẹ̀ gbọ́rọ̀ ẹnu ẹ jáde á dẹ̀ lọ́ máa fi yọ ọ lẹ́nu ogun inú ẹ̀jẹ̀ ni o ogun àwọn tí ò fẹ́ kó o tó àwọn ogun inú ẹ̀jẹ̀ ni tàbáwọn tí ó yẹ kó o jù lọ tí o wá wà nílẹ̀ tó wá gbìyànjú pé èmi náà fẹ́ jáná ogun inú ẹ̀jẹ̀ ni o ogun yẹn máa ń sòyàn mọ́lẹ̀ Olúwa wá rán mi sí ọ lónìí pé ìgbà wo lo fẹ́ bọ́ ogun inú ẹ̀jẹ̀ ní yọ lẹ́nu o ṣó mọ̀ pé ńgbà míì níjọ́ tá a bá dáràn kan ní máa ń yọjú o àìmọye ọdún tó ti ń dá nǹkan níjọ́ tí ó bá yọjú yóò sọ ẹ o gbogbo ègún tó ti bí ọgún láti kékeré láti ọjọ́ ìbí rẹ láti ìgbà ìbí rẹ ègún yẹn parẹ́ sọ̀rọ̀ lórúkọ Jésù ẹjọ́ kan mo pa wòlíì kan pàdé ó wá wá níbi ọdún díẹ̀ sẹ́yìn yóò tọdún mẹ́jọ ó wá bí mí lèrò ní níbo ni mo ti rí bó ni àwa ṣẹlẹ̀ ṣe máa ń ríran mo ní rọ́ ò kí ṣe gbó ṣẹlẹ̀ ló máa ń ríran o kí ló rẹ̀ ṣẹlẹ̀ wá mi wá àwa pàdé wá ní kí n bó ń sọ́nà fún yàn lórí fóònù mo wá bá a sọ́nà ó wá ní níbo la ti ń rí kìíní and then wòlíì ti ń béèrè àwọn èèyàn máa ń rọ́ lọ́dọ̀ ẹ o mo wá rò pé níbo la ti ń rí ìrìnà ṣe bọ́dọ̀ Ọlọ́run náà ni omi ní pé ìrìnà tá à ń rí kì í ṣe pé ká rí kó wá sí ìmúṣẹ ló dáa o because tó bá ríran tí ò wá sí ìmúṣẹ òun wèsì táìmù ara ẹni nígbà wá sọ̀tún ó ní bó mo ṣe ń bọ́ lọ obìnrin mo ní mo mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni kí n ṣàgbèrè ẹ̀ṣẹ̀ ni kí n dálẹ̀ pé ẹ̀ṣẹ̀ ni kí n dálẹ̀ Ọlọ́run ó wá ní àwọn àmọ́ ń bá wọn ni mo ní wẹ́ ó depend ṣe mọ̀ pé deeper life lọ́rùn ti pè mí ṣẹlẹ̀ èmi ò mọ nǹkan kan bá ṣẹlẹ̀ deeper life láti pè mí and then níbi a pè mí sí mo mọ̀ túmẹ̀ níbi mo ti kú mo mọ̀ túmẹ̀ méjèèjì ló yé mi and then mo ní tí wọ́n bá wá bẹ́ẹ̀ ó lò ṣe ni nígbà míì wèdèwèdè àwọn èèyàn wá ti pọ̀ jù pásọ ọmọ báyàwó ìyàwó ṣeré àwọn gbà lábàrà àwọn fọ gbà lẹ́kẹ̀ gbogbo nǹkan yẹn dọ̀tí ni nítorí ò lè gbà kan ṣe fún ìyàwó ẹ kí ló tó ń ṣe fún ìyàwó ìyàwó ogun inú ẹ̀jẹ̀ ń bọ́ jà o kò sẹ́ni tí ò lè bá jà o àfẹn tó bá ṣetán láti súnmọ́ Jésù láti gba òtítọ́ láti mọ òtítọ́ láti mọ àwọn èèyàn láti gbọ́rọ̀ lọ́n sọ̀rọ̀ tí ń ṣe wá fún àjọ láì sọ̀rọ̀ Ọlọ́run kò mọ̀ sí dáǹdè gbogbo ilé ìtẹ́ gbọ́ láì sọ̀rọ̀ Ọlọ́run yẹn kì í pẹ́ mírèkù tí ò lọ́rọ̀ ń dọ́nu kì í
pẹ́ ti fi tán kì í pẹ́ tí ó fi expire láyé rẹ̀ wà á dìde ó dàbí iná tá a dábẹ́ tó sí á jò bùlùbùlù á dẹ̀ máa jò tán wọn tá a wá ń kàn bí ó wá ní ẹni rú bí omi ìwọ kì yóò lè tayọ ẹsẹ̀ kẹrin nítorí ìwọ gun orí àkéte mi àwọn ọmọ ìyá rẹ̀ wọn bàbá àwọn wò pé kí ló dé kí ni Rúbẹ́nì ṣe Rúbẹ́nì kí ló ṣe ó ló gun orí àkéte bàbá rẹ̀ ni ìwọ sì bàjẹ́ ó gun orí àkéte mi ẹ ti rí báyìí ìgbónú ẹ̀jẹ̀ gbogbo àṣẹ tó ń ṣe ìgbónú ẹ̀jẹ̀ ni gbogbo ìlàkọjá rẹ̀ ìgbónú ẹ̀jẹ̀ ni gbogbo tó ń dojú kọ ìgbónú ẹ̀jẹ̀ ni mo wá fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ báyìí bíi ara sí ara mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ báyìí bíi ènìyàn sí ènìyàn mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ báyìí bí ẹni tí ó ti ní ìlàkọjá tó bọ́ mo fẹ́ bọ́ ọ sọ̀rọ̀ báyìí bí arákùnrin rẹ bí arábìnrin rẹ ogun wo ló ń bẹ ẹ́ jà kí ló mú ogun wọnú ayé rẹ ṣé ìṣògùn inú ẹ̀jẹ̀ náà bọ́ trace náà bọ́ rí níbo lógún bọ̀rọ̀ ẹ̀ dé níbo ló ti ń bọ̀ níbo ló dé ń bọ̀ ń lọ ìjókòó tí ẹ ti débi kankan mo fẹ́ kó o bá mi sọ̀rọ̀ jẹ́ kájọ gbàdúrà papọ̀ pèmí kí n sọ́nà fún ẹ òun wọ́kọ òrọ́kọ òun wáyàwó òríyàwó òun wáṣẹ́ òrìṣẹ́ oníṣẹ́ lọ́wọ́ bọ̀ kò sáṣeyọrí àwọn tí ò gbowó tó ẹ ń kọ́lé wọ́n ra mọ́tò wọ́n ń jẹ́yàn ìwọ ń gbowó gidi bọ̀ bí ẹni pé ajáde agbọ̀nà gbé wájú ẹni àbí àwọn aláàánú ń kórìíra rẹ àbí wọ́n da ìkórà sínú ara rẹ àbí àṣeyọrí dẹ̀tì fún ọ lónìí Olúwa fẹ́ gbọ́ Olúwa fẹ́ yọ Olúwa fẹ́ ràn ọ́ lọ́wọ́ ó fẹ́ tì ọ́ lẹ́yìn nígbà tó gún bá mi jà jẹ́ kí n sáré sọ eléyìí fún ẹ mo lọ sí program kan ẹnìkan ló wá bá mi lóní wòlíì kan ń bẹ lábẹ́òkúta kí n jẹ́ ká lọ nígbà mo tọ wòlíì Ìbàdàn tí mo tọrọ mi ò lójú mo gorí òkè mo gun pẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ó wá ní n ká lọ mo wá débẹ̀ mo wá ń sọ ọmọ pé Deeper Life ni mí o pé ogun ní sọ mí di ẹni tí ilé wòlíì kiri o wọ́n ní mo káàbọ̀ wọ́n dẹ̀ kí n dáadáa wọ́n dẹ̀ sọ́nà fún mi wọ́n rogun ayé mi máa forúkọ bo ṣọ́ọ̀ṣì yẹn láyé àṣírí ṣọ́ọ̀ṣì aláṣọ fún bí ṣọ́ọ̀ṣì wa ni bọ̀ kì í ṣe ṣẹlẹ̀ bọ̀ ṣọ́ọ̀ṣì aláṣọ fún ni a máa débẹ̀ ibi tí wọ́n ti ń gbàdúrà fún mi wọ́n gbàdúrà fún mi tán wọ́n sọ̀nà fún mi wọ́n wá lọ gégé ọ̀gẹ̀dẹ̀ ogun tí ń bẹ̀ mí jà ní pé mo ń jẹ gbèsè kiri gbèsè mo ń jẹ́ kí n gbèsè ní mí Ọlọ́run mo ń gbà ni o mo ti dán wò mo rí pé rere ni mo ti dán wò mi ò lè dà mọ́ mi ò lè padà lẹ́yìn ẹ̀ toró fà mí yọ kó nù dààmú èmi tí mo sun ta sí sẹ́ẹ̀lì tí wọ́n tì mọ́lé nítorí gbèsè káàkiri ayé kò sí bí mo dé tí mi ò sì ṣẹ̀sìn mo wá di orí àpèsè mo wá di ẹni tó lọ ń sọ pé àsìkò rẹ ti tó mo wá di ẹni tó lọ ń lòun fẹ́ gbà àǹdẹ́yìn ọlọ́pàá gbà mí àwa débẹ̀ wọ́n bọ́gẹ̀dẹ̀ wọ́n dẹ̀ gbẹ́lẹ̀ bó ṣe ń gbẹ́lẹ̀ yẹn ogun ayé mi bó ṣe ká mi lára mo rò pé mi náà bu ìpẹ̀lẹ̀ lórí pé tó bá dẹ̀ bu ìpẹ̀lẹ̀ mi lórí tí n bá bóyá 10 minutes nílò mi lóun lẹ́nu bóyá 5 minutes bó ogun ayé mi ọ̀tàn ó yé mi tó ń là kọjá tó fi dẹrù wòlíì ó yé mi ó yé mi tó ń là kọjá tó fi dẹrù ẹlẹgbẹ́ ó yé mi tó ń là kọjá tó fi ń bá ìyá jí o ìyá gs tó fi ń bá wọn fọṣọ kiri tó fi dẹrù ọmọ wọn ó yé mi mo mọ tó ogun ní kò dẹ̀ sí tógun bá tán wọn wẹ̀ wá tógun bá tán wọn pè ọ́ sájọ̀dọ̀ wọn tógun bá tán wọn á máa fi ìwé ìpè wọ káàkiri ni ogun ẹ̀ ó tàn lórúkọ Jésù mo kàn sùn sí mo kàn sùn nílẹ̀ ni mo bá ní ọmọ gbé pẹ̀ ẹ bá fi ìpẹ́ bomi máa yẹn ní sí nǹkan ó ní kí ní sórí mi mo ní mo rò pé èmi lẹ́sìn ni àwọn ológèdè táwọn bẹ́ yìí ó láwọn ti wọ́n ní sáìsì mi ó lò làwọn fẹ́ sìn òkè ìràpadà náà fẹ́ ṣe fẹ́mi ńgbà náà but gbèsè lèmi ń jẹ́ kí ló dé bára mu ọ̀ǹtìtọ́ lọ́nlọ́ǹdé ńgbà ọlọ́nlọ́ǹdé wòlíì kan náà mo lọ bá nu aláṣọ fún náà lọ́wọ́ o òun náà ni mo lọ bá o ó dẹ̀ jíṣẹ́ fún mi ó ní wòlíì ni ẹ mo rẹ́rìn bọ́rọ̀ wòlíì lélẹ̀ so mo mo ti sẹ́ẹ̀ nẹ́tínẹ́tì mo ti dájọ́ méje lẹ̀ ní abẹ́ ìjọ Holy Ghost Fire Mission ní nẹ́tínẹ́tì so kì í ṣe pé sẹ́ẹ̀ ó yé mi mo mọ̀ ìjọ aláṣọ ara ni kó tó di pé mo lọ Deeper Life nígbà mo kó mo lọ Deeper Life kọ́lọ́hún tó pè mí sí tí mò ń ṣe so kì í ṣe pé mòótọ́ ń gbogbo àyẹn bọ́ tó gún ní bí ṣe bọ́ mọ̀ wá mo wá lọ ọ̀dọ̀ wòlíì mi yẹn nígbà mo débẹ̀ ẹni tó mú mi lọ bẹ̀ ti wà l'Amẹ́ríkà wáyé
àjọ ń lọ ṣọ́ọ̀ṣì kan ni ó bá ní ọkàn pé ìyàwó mi ni ó ní sọ fún bọ̀dá mi ọmọ ìlú wa ni ó ní sọ fún bọ̀dá mi kó lọ ọ̀dọ̀ wòlíì báyìí báyìí a dẹ̀ débẹ̀ ó dẹ̀ jíṣẹ́ fún mi ó dẹ̀ ràn mí lọ ìlú wa kí ló ràn mí lọ sí ó ní lọ fi nǹkan tọrẹ ní tí mo bọ́ nìyẹn o tọ́nà fi lànà o tílẹ̀kùn fi sínú o bákan náà kọ́ lọ́lọ́ ń gba ṣiṣẹ́ o kò yí àwọn èèyàn ọ̀nà tó lọ́n gbàgbẹ́ lòmíì yàtọ̀ o a lè sọ pé ká lórí òkè kọ́ lọ́jọ́ mẹ́ta lórí òkè ẹlòmíì lè bọ́ o a lè sọ pé lọ ṣe báyìí ṣùgbọ́n tán rìn mí ni pé lọ fi nǹkan tọrẹ bọ́dẹ̀ fi tọrẹ mo fi tọrẹ báyìí oṣù yẹn ni mo kọ́lé àkọ́kọ́ àtìgbà yẹn mi ò lérìírí ìpọ́njú mọ́ torí ẹ̀ ló ṣe máa ń rí mi bí aláàánú tó bá ti bá mi pàdé rí torí pé mo máa ń ṣoore torí ẹ̀ ní ọ̀nà tí mo gbà bọ́ ni Ọlọ́run ní mo gbà lò fáwọn èèyàn ìwọ náà bọ̀ lórúkọ Jésù ilẹ̀kùn ọ̀dẹ̀ sí fún ọ gbogbo ohun tó ń lé látòní lọ́ọ́ bẹ̀rẹ̀ sí bá mo fẹ́ kó o pè mí kájọ gbàdúrà mo fẹ́ sọ̀nà fún yín mo fẹ́ wojú Ọlọ́run fún yín